Ẹ̀yin aráalé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi èyí tó lágbára o bí a ṣe gbọ́ o. Wọ́n ní àǹtí wa wọ́n ní bó ṣe gbọ́ wípé kábíyèsí ìpè wọ́n ti fi ancient sword èyí tá à ń pè ní ọ̀pá àṣẹ wọ́n náà ti fi sọ̀rọ̀ wípé ẹni tí ò bá fẹ́ kí ààfin àwọn kó rójú kó ráyè o wípé ẹni tí ò bá ní jẹ́ kí ìyàwó àwọn àti ọmọ àwọn padà wá sínú palace o wípé kí àwọn onílẹ̀ kan fi ojú ẹni bẹ́ẹ̀ kan fi ráre. Wọ́n ní kábíyèsí fi ancient sword wọ́n fi gégùn fún àwọn tí wọ́n fẹ́ kí ìyàwó wọn padà sí inú palace. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ò ní anybody in mind kí ó tó di pé wọ́n ṣe nǹkan tó ń ṣe yìí. And ẹ̀yin náà ẹ wo gist kan tá a mú wá fún yín tán ní àǹtí wa Haru pé wọ́n lọ mú protective charm kábíyèsí wọ́n mú nínú yàrá wọn. Ṣé irú nǹkan báyìí kò ní jẹ́ kí kábíyèsí ní fi ọ̀pá àṣẹ wọn ancient sword ọ̀pá àṣẹ ṣé kò ní jẹ́ kán fi gégùn? Kì í ṣe fọ́ọ̀tì kábíyèsí o ẹ̀yin èèyàn wa. Tí èèyàn bá ń tìyàn tó bá yá ó máa débi tó yẹ pé èèyàn á sọ pé you know what, I'm tired of this. Kí ló dé? Ṣé kábíyèsí òun fẹ́ yàwó ni wọ́n fẹ́ yàwó ni? Ẹ wo ìgbà tí gbogbo àwọn kìíní ti ń ṣẹlẹ̀. Wọ́n ní ìgbà tí àǹtí wa tán gbọ́ pé kábíyèsí ti fi ọ̀pá àṣẹ wọ́n ti fi ránṣẹ́ sí ẹni tó máa ń dá wọn dúró láti má jẹ́ kí ìyàwó àwọn àti ọmọ àwọn padà wá sínú palace. Wọ́n láǹtí wá ṣubú lulẹ̀ wọ́n dákú ni. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ẹni tí ò ní ògùn arìndàn ṣé wọ́n ní kò gbúdọ̀ jáyán ni? Tó bá jẹ́ pé mo correct ẹ̀yin ará lé ẹ ṣe yes, tí mi bá dé correct ẹ bá mi correct ẹ sí orí comment section. Mi ní understand mi mọ why tó jẹ́ pé báwo ni kábíyèsí tó fẹ́ yín ẹ ti máa bá jà. Ọkọ yín ẹ ń dojú ìjà kọkọ yín nínú palace. Meanwhile ẹni tó fẹ́ ó ti fẹ́ kó tó fẹ́ yín. Ìjà ibi lẹ̀ ń jà. Ìjà ibi lẹ̀ ń jà. Anytime ni kábíyèsí lè mú ọ̀pá àṣẹ wọn kan ní ẹni tó bá ní kí ìlú mi kó má rojú o àbí kí lè fẹ́ kó má tùbà kó má tùṣẹ́ o ẹ̀yin alálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ jà fún mi o. Kábíyèsí lè sọ àwọn alálẹ̀ á dẹ̀ máa jà. Àwọn tó ń bá yín jà yìí àwọn òrìṣà ni. Àwọn òrìṣà tó jẹ́ pé wọ́n ń bínú wípé orí adé ń sùn ta àwọn ni wọ́n ń bá yín jà. Àwọn náà ń bá yín jà. Kábíyèsí fi ọ̀pá àṣẹ wọn sọ̀rọ̀ fún ẹni tí ò bá ní jẹ́ kán lálàáfíà. Kábíyèsí fi ọ̀pá àṣẹ wọn sọ̀rọ̀ fún ẹni tí ò bá ní jẹ́ kán ní ìfọ̀kànbalẹ̀ nínú palace ni. Wọn ò dárúkọ anybody. Ṣùgbọ́n definitely ẹ ti ṣe nǹkan ìkọ̀kọ̀ kan tó jẹ́ pé kò wọ́n sí anybody. Wọ́n ní kẹ́ ẹ wá búra. Ẹ̀yin náà ẹ wo ará Ṣàngó ẹ wo bó ṣe ń lé wọn kiri náà nítorí gbogbo àwọn atrocity àwọn ìwà burúkú tán ti commit nínú palace yẹn tán ti ṣe. Òun náà ni ará Ṣàngó fi ń lé wọn kiri because ẹni tí ò bá ṣe nǹkan burúkú Ṣàngó ará Ṣàngó kò ní wà lọ́nà. Kí ló dé? Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist
lórí Celebrate Gist. Mashola Túndé o, Àtúndé. Mashola Gist TV, Àtúndé. ẹ̀yin èèyàn ilé Mashola Gist TV ló ń kí yín o. À ń sọ̀rọ̀ nípa Celebrity Gist, Royal Gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe o, kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. A máa ń sọ̀rọ̀ nípa public gist, a máa ń sọ politics wa ní weekend Saturday àti Sunday. A dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa Royal Gist àti Celebrity Gist láti Monday títí di Friday. Ẹ kàn sí wa ní masholagist.tv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà lọ́lọ́kan òjọ̀kan owó pọ́kú ló bá dé. ẹ̀yin èèyàn lé gist tá à ń sọ lọ yìí ó dùn ó lárinrin. ẹ̀yin èèyàn kábíyèsí wọ́n fi ọ̀pá àṣẹ wọn sọ̀rọ̀, wọ́n fi sọ̀rọ̀ o. wọ́n ní ẹnikẹ́ni tí ò bá ní jẹ́ kíyàwó àwọn àtọmọ àwọn kó padà sínú pálásì allegedly bá a ṣe gbọ́ wípé kí Ọlọ́run kí ó bá wọn ja ìjà yẹn o. àwọn òrìṣà wọ́n ń bínú sí àwọn olórí tó ń ṣe bí àwọn tó ń ṣe bí ni. òkè kí ló dé tí ara ò máa yún Dr. Elizabeth àbí kí ló dé tí ara ò máa yún àǹtí wáyé àbí kí ló dé tí ara ò máa yún àǹtí wa fashion. ó ṣe jẹ́ pé àǹtí wa àti r nìkan lára ń mú. so definitely nǹkan tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ wọ́n ní láti jẹ́wọ́ fáráyé gbọ́ ká mọ̀ nǹkan tó ń ṣe ní ìkọ̀kọ̀. ẹ mọ̀ pé wọ́n ti sọ tẹ́lẹ̀ pé kán lọ jẹ́wọ́ tí wọ́n ò dáhùn. kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tí ò lẹ́san. kò sí bó o ṣe rere wàá gbẹ̀san rere, bó o ṣèkà wàá gbẹ̀san ìkà. ẹ jẹ́ ká máa ṣe rere nínú gbogbo nǹkan tá a bá ń ṣe nítorí pé àtòrè àti ìkà ẹ̀san kì í gbé. ẹ dẹ̀ mọ̀ pé ilé ayé yìí àwa nájà ni. ẹ̀yin náà mọ̀ wípé ọjọ́ kan oníkálukú á lọ jẹ́wọ́ iṣẹ́ rẹ̀ tó bá dọ̀run. ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká ṣe rere o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ó ń gbọ́ mi bọ́n ṣe sọ o. wọ́n ní àǹtí wa wọ́n náà ṣubú ni, wọ́n náà collapse ni nígbà tí wọ́n gbọ́ wípé kábíyèsí ti fi ọ̀pá àṣẹ wọ́n ti fi sọ̀rọ̀. ẹ jẹ́ kí a wo nǹkan tó máa ṣẹlẹ̀, a máa mú update wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o. ọ̀nà yín ò ní dojúrò o. gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere ní agbára Ọlọ́run. èyí tẹ́ ti darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀, old subscribers àti new subscribers, mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa ẹ ṣé. mo mọ̀ yí pé ẹ ní ìgbẹ́kẹ̀lé nínú wa lè fi darapọ̀ mọ́ wa, àdẹ̀ní dójú tì yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà gbogbo yín. òkè òkè ní ọlá yín á máa lọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.